A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Agbóhùnsáfẹ́fẹ́ àti Nigerian High Commissioner sí United States àná Dr. Christopher Kọ́ládé ti di olóògbé lẹ́ni ọdún 92. Ẹbí ni ó kéde ikú àgbà ọ̀jẹ̀ yìí nínú àtẹ̀jáde òní. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé alága àná fún iléeṣẹ́ Cadbury Nigeria jáde láyé pẹ̀lú ìrọ̀rùn lánàá Ọjọ́rú ọjọ́ 8 oṣù kẹwàá ọdún 2025 bí wọ́n ti dúpẹ́ fún ìgbé ayé ìgbàgbọ́ àti ìfarajìn. Bákan náà ni wọ́n dúpẹ́ fún ìbùkún Ọlọ́run lórí ayé High Commissioner náà. Wọ́n bí Dr. Kọ́ládé ní ọjọ́ 28 oṣù kejìlá ọdún 1932 ní Ẹ̀rìn Òkè, ìpínlẹ̀ Ọ̀ṣun. Òun ni ọmọkùnrin Anglican Missionary. Ó lọ iléèwé Government College Ìbàdàn kí ó tó tẹ̀síwájú ní Fouribay College, Freetown, Sierra Leone níbi tí ó ti parí ìwé gíga rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ajìjàǹgbara àti olùdíje du ipò ààrẹ àná láti ẹgbẹ́ òṣèlú African Action Congress Ọmọyẹlé Sowore ti kéde 20 oṣù kẹwàá gẹ́gẹ́ bí ọjọ́ tí wọ́n yàn láti fi ṣe ìfẹ̀hónúhàn béèrè ìyọ̀ǹda adarí ajìjàǹgbara fún ilẹ̀ Biafra IPOB Nnamdi Kanu. Sowore ṣe àfihàn yìí lónìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X. Níbẹ̀ ni ó ti ṣàlàyé wípé ìfẹ̀hónúhàn yìí yóò jẹ́ èyí tó fìtàn balẹ̀ láti fi wọ́de lọ ilé agbára ìlú Àbújá. Ó wá sọ àsọdájú wípé ètò yóò lọ wọ́ọ́rọ́wọ́ pẹ̀lú ìlànà òfin láti fi béèrè fún ìyọ̀ǹda adarí IPOB. Ọjọ́rú ni Sowore rọ gbogbo àwọn gómìnà, aṣòfin, ọba àti adarí ẹ̀sìn ní ẹkùn gúúsù láti darapọ̀ mọ́ wọn fún ìfẹ̀hónúhàn. Ó ní kò sí ààyè fún ariwo lásán mọ́, kí gbogbo àwọn tí wọ́n sọ wípé àwọn nífẹ̀ẹ́ sí òmìnira Kanu darapọ̀ mọ́ wọn. Bákan náà ni Sowore ní òun ti kàn sí àwọn adarí ilẹ̀ Ìgbò tí wọ́n lààmìlaka títí kan gómìnà ìpínlẹ̀ Anambra Ọ̀jọ̀gbọ́n Chukwuma Soludo, Sínátọ̀ Enyinnaya Abaribe, gómìnà ìpínlẹ̀ Abia Alex Otti àti olùdíje du ipò ààrẹ àná Peter Obi láti darapọ̀ mọ́ ìfẹ̀hónúhàn. Sowore ní bí ó bá jẹ́ wípé lótìítọ́ ni Kanu lẹ́tọ̀ọ́ sí òmìnira, kí gbogbo adarí tó bá lẹ́rìí ọkàn gbé ìgbésẹ̀ báyìí, kì í ṣe lọ́jọ́ iwájú. Igbákejì ààrẹ ìjẹta Atiku Abubakar náà ti pè fún ìyọ̀ǹda Nnamdi Kanu bí ó ti ṣe àpèjúwe àhámọ́ rẹ̀ ní àbàwọ́n lórí ìgbàgbọ́ Nàìjíríà fún ìlànà òfin. Atiku ṣe àfihàn yìí lónìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X. Níbẹ̀ ni ó ti fi àtìlẹ́yìn rẹ̀ hàn sí ìfẹ̀hónúhàn tí Sowore ṣíde láti fi béèrè fún ìyọ̀ǹda Kanu. Kanu ni ó ti wà ní àhámọ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS láti ọdún 2021 lẹ́yìn awuyewuye tí ó dìrọ̀ mọ́ bí wọ́n ti fi ránṣẹ́ láti orílẹ̀-èdè Kenya pẹ̀lú gbogbo ìdájọ́ ilé-ẹjọ́ wípé kí wọ́n yọ̀ǹda rẹ̀, títí kan ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tí ó ní kí wọ́n yọ̀ǹda rẹ̀ kí ó máa lọ láyọ̀ àti àlàáfíà lórí ìdájọ́ wípé bí wọ́n ti fi ránṣẹ́ tàpá sí òfin ilẹ̀ òkèèrè. Síbẹ̀, ìjọba àpapọ̀ kọ̀ àti yọ̀ǹda rẹ̀. Lára àwọn ẹ̀sùn tí wọ́n fi kan adarí IPOB ní ìwà dàlúrú tí ó sì ń fi gbogbo ìgbà ṣẹ́ kanlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. National Council of State ti buwọ́ lu ìyànsípò àgbà amòfin ọ̀jọ̀gbọ́n Joash Ojo Amupitan láti ẹkùn gbùngbùn àríwá gẹ́gẹ́ bí alága àjọ elétò ìdìbò INEC tuntun. Nínú àtẹ̀jáde láti ọwọ́ agbẹnusọ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà ni ó ti ṣàlàyé wípé ààrẹ Bọ́lá Tinubu ṣe àgbékalẹ̀ Amupitan láti gba ipò tó ṣí sílẹ̀ bí ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu ṣe gbé ìjọba sílẹ̀ lẹ́yìn tí ó sìn láàrin ọdún 2015 sí 2025. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ṣe ṣàlàyé, ààrẹ sọ fún ìgbìmọ̀ wípé Amupitan ni ará gbùngbùn Kogi àkọ́kọ́ tí wọ́n yàn láti gba ipò, kì í sì ṣe olóṣèlú. Gbogbo ìgbìmọ̀ ni wọ́n jọ pawọ́pọ̀ ṣe àtìlẹ́yìn fún ìyànsípò rẹ̀ bí gómìnà Usman Ododo ṣe ṣe àpèjúwe Amupitan ní ọmọlúwàbí ènìyàn. Gẹ́gẹ́ bí ìlànà òfin, ààrẹ Tinubu yóò fi orúkọ rẹ̀ ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ fún àyẹ̀wò. Amupitan ẹni ọdún 58 wá láti Ayétòrò Gbẹ̀dẹ̀ ní ìjọba ìbílẹ̀ Ìjùmọ̀, ìpínlẹ̀ Kogi. Ó jẹ́ ọ̀jọ̀gbọ́n lórí ìmọ̀ òfin láti Ifásitì Jos.
Jos ìpínlẹ̀ Plateau oṣù kẹsàn-án ọdún 2014 ni ó di àgbà amòfin. Lẹ́yìn tí ó parí primary àti secondary ni ó lọ iléèwé gbogbonìṣe ìpínlẹ̀ Kwara láàrin ọdún 1984 sí 1987. Wọ́n pè é sí iṣẹ́ agbẹjọ́rò court bar ní ọdún 1988. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Èkó ti fi gbèdéke ọ̀sẹ̀ méjì léde fún àwọn dìvẹ́lọ́pà ilé àti onílé ní Trade Fair Complex Ọjọ́ láti fi gba ìwé àṣẹ ilé kíkọ́ building approval gẹ́gẹ́ bí ìlànà òfin ilé kíkọ́. Àṣẹ yìí ni ó tẹ̀lé wíwó tí wọ́n wó àwọn ilé tí kò ní àṣẹ ní ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn. Ìjọba ní àwọn tí kò ní ìwé àṣẹ ilé kíkọ́ ni àṣẹ yìí wà fún. Kọmíṣánná fún ètò ilé kíkọ́ àti ìdàgbàsókè àárín ìlú Dókítà Olóyinká Olúmídé ni ó ṣe ìkéde yìí lónìí níbi ó ti ń fèsì sí èsì ọ̀rọ̀ láti ẹnu olùdíje du ipò ààrẹ ọdún 2023 láti ẹgbẹ́ òṣèlú Labour Peter Obi àti àwọn mìíràn tí wọ́n fi ẹ̀sùn kan ìjọba ìpínlẹ̀ Èkó wípé ó ń ṣe ojúsàájú pẹ̀lú ilé tí ó wó. Olúmídé ní ìgbésẹ̀ àwọn lọ pẹ̀lú ìlànà òfin àti ti àgbáyé bí ó ti ní gbèdéke yìí wà fún àǹfààní àti tètè ṣe àtúnṣe kí wọ́n tó gbé ìgbésẹ̀ ilé wíwó mìíràn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Òṣèré ilẹ̀ Yorùbá àti adẹ́rìn-pòṣónú Túndé Usman tí gbogbo ènìyàn mọ̀ sí Òkèlè ti dá awuyewuye sílẹ̀ lẹ́yìn àbá tí ó dá láti yanjú ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà. Nínú fídíò kan tí ó jẹ jáde láìpẹ́ yìí ni Òkèlè ti fi ìṣèjọba Nàìjíríà wé eré bọ́ọ̀lù bí ó ti dá lábàá kí wọ́n sáìnì àwọn ààrẹ orílẹ̀-èdè àná láti orílẹ̀-èdè mìíràn bí ìjọba tiwa kò bá kọ̀ àti ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Òkèlè ṣàlàyé wípé nínú ìdíje eré bọ́ọ̀lù ni akọ́nimọ̀ọ́gbá kóòṣì ti ń lọ láti ẹgbẹ́ kan sí òmíràn. Èéṣe tí Nàìjíríà náà ò ṣe lo irúfẹ́ ìgbésẹ̀ kan náà bí a bá ní ààrẹ tí iṣẹ́ rẹ̀ kò pójú òṣùwọ̀n? Ẹ jẹ́ ká júwe ilé fún un kí a sì mú òmíràn tí iṣẹ́ rẹ̀ dára ní orílẹ̀-èdè mìíràn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.